àbọ̀ ọ̀tẹ́ lẹ́ni tí ó fẹ́ fún yàn lóúnjẹ tí ó máa wá ṣe fídíò ẹlòmíì ti lọ sọ àwọn èèyàn léèbó kéèbó torí pé fún wọn ráìsì agolo 3 yóò wá gbé fídíò báyìí hello my fans I am now with the vulnerable so dípò fún wọn lóúnjẹ lọ ń pè wọn léèbó sí vulnerable ẹ̀wà dúró èbó yìí ráìsì agolo 3 vulnerable bàbá ò ní ṣe bẹ́ẹ̀ àwọn èèyàn ń bẹ tí wọ́n wà ń skul rẹpẹtẹ tó jẹ́ foundation yìí ní sanwó wọn àwọn tí wọ́n ń testify sí wọ́n máa mà bẹ́ẹ̀ àwọn èèyàn ń bẹ bẹ́ẹ̀ tó já sí pé ìrànlọ́wọ́ ti health ni financial condition ni tí yóò gba tébù bàbá kọjá ọ̀kan nínú ẹ̀ ni bàbá wa Aminullah tí wọ́n wí tẹ́nísìn Amirul Muhajirin oríṣiríṣi support ni wọ́n ń ṣe financially èyí tó tẹ̀lé nínú ètò òun náà lélẹ́yìí tí gbogbo owó máa wò nísìn a multi-million projector da mọ́ṣáláṣí eléyìí tó ní ẹtúntún nǹkan tó pọ̀ nínú ẹ̀ àkọ́kọ́ tí mọ́ṣáláṣí ní nínú òun náà ni pé we want to have a central mosque ní àdúgbò àti ìlú tí wọ́n ti ní díẹ̀ very close to Kwara State University Malete in Kwara State. Central Mosque is going to be an ultra modern mosque. Tamani ultra modern mosque sọmọ kí mọ́sálásí ìjọ òun bẹ́ẹ̀ bá fẹ́ dá mọ́sálásí àdúgbò mọ́ bọ́ọ̀ bá mọ̀ bí tí mọ́sálásí wà tó bá ti ń gbóòórùn tọ̀ ọdẹ mọ́sálásí tánu. àwọn mọ́sálásí bẹ́ẹ̀ bá gbé mọ́sálásí wà mọ́ dààmú bí tó bá ti ń gbóòórùn tọ̀ ọdẹ mọ́sálásí tánu. àwọn ultra modern mosque tó já sí wípé èyí ó máa kírun comfortably kódà ẹni tó ṣe fún wọn ní yan náfìlà yóò yàn ìmáàmù tẹ ẹsẹ̀ bí ń pẹ́ ìmáàmù kọ́ ní pẹ́ lérí irun rúùfù mọ́sálásí yín lóru ti fẹ́ pa yín ìmáàmù òkèjì ìsásúrísì látòlẹ̀ àrídì lọ ẹ̀tún ní kéwú púpọ̀ sẹ́mùdì àmọ̀ta ni ó máa fi kírun àmọ́ ńgbà tí mọ́sálásí bá ń gbóná yíyíyí this is the entrance of the project ẹ máa pọ̀ sẹ̀. This is going to be the central mosque. Central mosque tó máa contain more than 500 Muslims lẹ́ẹ̀kan náà láti kírun. Ẹ bá ń sún díẹ̀. Yóò máa contain more than 500 Muslims. Ẹ bá mi reduce volume yẹn. Ìsọ alárúbá ni ó máa kírun o. Àwa aláma wà mẹ́ o. Tọ́lẹ̀ mi lè máa nítọ̀. Wọ́n tún kọ́ mọ́sálásí fún lárúbáwá kọ́ o. Àní volume kó lọlẹ̀. Mosque yẹn ni. Tábà wọnú mosque yìí lásán ẹ bá mi pọ̀sẹ̀ ẹ rí wípé this is the front view of the mosque. Fíw sonic bò ẹ dákọ̀ ẹ gbáwọn ẹlẹ́yẹ mẹ́ta kú o tó lọ lọ́hùn. This is the front view of the center. Tá a bá wá fẹ́ wọlé ẹ rí wípé entrance ní mosque là ń rí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yẹn pẹ̀lú dóòmù rẹ̀. Mosque yìí lásán tẹ́yà bá wo interior tó wà nú ẹ̀ fẹ́ni tí bá ń kọ́lé àbí tí ń dúró ti tẹ̀gbọ́n rẹ̀ tí ń kọ́ yóò mọ̀ pé kì í ṣòwò kéke ẹ bá wọnú ilé kára àwọn alárúbáwá ẹ wọlé ẹ máa sọ nulẹ̀ ẹ dúró tẹ́ ẹ bá wo àwọn interior yìí ẹ rí wípé this is ultra modern mosque mi wà ní tí wọ́n kọ́ sára ògiri wọn náà làwọn náà fẹ́ kọ́ àmọ́ chọ́ọ̀kì lọ́lọ́run lágbára wọ́n ti fi rí kọ́ wọn ò lè rí artwork ṣe. If you look at this mosque artwork ló wà mẹ́. This is the compound of the center. Ẹ bá mi máa kó omi mosque yẹn díẹ̀díẹ̀ ó máa ń so èmi nù wo ríra rẹ ẹ bá ń so jàre ẹ bá ń so mashallah ẹ̀yin ò ríra yín mẹ́ ṣé ìfúkọ́ yìí o Muhammed ní rìn lọ. Now a pause. Nǹkan tá à ń wo lọ́ọ̀kan yìí yóò sáfù nǹkan tó pọ̀ àwọn ọmọ máa há alukur'an mẹ́ pẹ̀lú ògùn ọlọ́run tájẹ́ẹ̀tì wa ni pé in 3 years maximum ọmọ tí ò ké kur'an rárá tí ò mọ kur'an rárá in 3 years yóò há odindi alukur'an sórí. It's so simple torí àwọn tán wà qualified ni wọ́n wà mẹ́ ẹ̀rí pa àwọn táwọn polówó náà á lọ léèwé kẹ́ àsanwó school fees. So ọ̀nà tí a máa gbà kọ́ àwọn ọmọ in 3 years
we are going to have many ufas many ufas biiznillah. Àwọn èèyàn máa ha Kùránì mẹ́ wọ́n máa kéwú mẹ́ lẹ́gbẹ̀ẹ́ kan bákan náà níbẹ̀ hostel accommodation ń bẹ àmọ́ kìí ṣe gbogbo èèyàn ní ọmọ hostel yẹn. Àwọn ọmọ òrukàn aliyatim àwọn la intend láti jẹ́ ká máa wà mẹ́. Ìwọ tí bàbá rẹ̀ ń bẹ tí ìyá rẹ̀ ń bẹ ọmọ gbélé yín ọmọ wa kéwú. Ẹlòmíì wá ń bẹ òkú ayé ni bàbá rẹ̀ á gbòun náà. Bàbá rẹ̀ kan kú níbẹ̀ tó kú ayé ni. So ẹni bá jókòó ayé náà á àláwọ̀ rẹ̀ kó máa gbé bẹ́ẹ̀. Hostel nìyẹn eléyìí tí ọmọ òrukàn ó máa gbé bẹ́ẹ̀. Ẹ dákun ẹ bá ń pause. Nígbà tá a kọ́ bí kalẹ̀ kọ́ ọmọ òrukàn ó máa gbé àti ọmọ òkú ayé. Ṣé mọ̀ pé lómi gan tí ń gbére bàbá rẹ̀ ó lè má dáa tó báyìí. Kìí ṣe mosque tí yóò máa wọ bẹ̀ táàgùn ó bò ó. Kìí ṣe irú bẹ́ẹ̀. Kìí ṣe mosque ẹ̀ẹ́dì kégbà tá so mọ́sálásí yẹn fún yín kìí ṣe pé wá rèsì lẹ́gbẹ̀ẹ́ kan tí ń blow. They are going to àwọn tán mọ nǹkan kó tí mo mọ bó ti fẹ́ rí ìyẹn bẹ́ẹ̀ yẹn. Ilé ọmọ òrukàn wà mẹ́. Ilé ọmọ tí ó wà vulnerable òun náà ṣe kí ni yóò wà mẹ́. Classes ó wà mẹ́. Ẹ wá jẹ́ fọ́ yín lẹ́nu. Mo fẹ́ fọ́ yín lẹ́nu ṣe tán. Oya. Mosque tí mo fi hàn yìí mo ní ultramodern center ni ultramodern mosque ni nínú mosque yìí gym wà mẹ́. Mashallah. Bò mashallah ni wọ́n ṣe olùsí. Àbá advert jẹ́ sọ pé mashallah. Mashallah. Nínú mosque yìí we are gonna have gym táwa wí separated into 2 rooms. Ibi táwọn obìnrin ó wà ibi táwọn ọkùnrin ó wà ẹlòmíì ò ní jíìmù lọ òhò tó fẹ́ lọ wò ní lọ́hùn lọ́hùn. Nígbà yín láyé ibi tiwa yìí obìnrin ó wà an instructor obìnrin ni ó máa wà pẹ̀lú wọn ọkùnrin ó wà instructor ọkùnrin ni ó máa wà pẹ̀lú wọn. Ṣé n tó fọ yín lẹ́nu? Ṣé ẹ ṣe tán? Ṣé ẹ gbẹ́nu kalẹ̀? In this ultramodern central mosque and center we are going to have a football pitch. Ọmọ tí ń gbénu bí òní máa ṣe ẹ̀nàgà lọ́ta lọ gbá bọ́ọ̀lù lọ́dọ̀ àwọn ọmọ tó tún máa lẹ̀kọ́ máa lórí. We have astroturf pitch. Fíìdì tiwọn nù kí lẹ pé fíìdì náà. Astroturf pitch kìí ṣe fíìdì tẹ́tì máa gbá mọ́kànlá sí mọ́kànlá kìí sì ṣe lérúkú bọ́ọ̀ bá jẹ góò tán ọlẹ́ yí mẹ̀bí Ronaldo ekùnrin ò ní bó. Mọ̀lára Sheikh Al-Khaly. Damallahu hayatahu. Halqatu Sheikh. Damallahu hayatahu. Àwọn ni wọ́n wọlé bọ̀ yìí Fadilatu Sheikh Al-Wa'iz An-Nahrir. Èbó tí mo wí Wa'iz An-Nahrir an orator. Ọ̀kálọ́mà àwọn dà. Ó mọ kọ́fà. Alájà dúró sí báńkì gẹ́gẹ́. Ọ̀rọ̀ tákàntì wa fẹ́ yíwọ́ òun ni ẹ máa dá sí. Mo ní Al-Wa'iz An-Nahrir mímí ọ̀kan lọ́mọ. Irú tútù wo ni a nù? Ìtí ń jẹ́ Al-Wa'iz An-Nahrir òun náà ni an orator speaker. Somebody who speaks like Mosque nínú mosque yìí bákan náà mo la ní field mẹ́. Ó di nǹkan márùn-ún tí mo ti kà bẹ́ẹ̀ yẹn. Nínú ọgbà yìí bákan náà tẹ́ bá wò dáadáa ilé ìgbé àwọn tí ó máa kọ́ máa ń kéwú ó wà mẹ́. Kò ṣe pé ẹni tó fẹ́ kọ́ wọn ń kéwú máa wá pẹ́ dé òun náà ní accommodation tí ó máa gbénú ẹ̀ ní paríparí ẹ̀. Founder and the director of the center will also have an apartment, personal apartment, which is going to serve as an office, an administrative office fáwọn tí máa wà mẹ́, most especially for the founder. Àwa situate ẹ̀ síbi tó need. Irú mosque báyìí tá a bá kọ́ sí Ìlọrin it's going to be useful